ìbà f'Olódùmarè ọba tó ní kó tún ṣeé ṣe mojúbà gbogbo àgbààgbà. ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ lóde ilẹ̀ yìí ẹ jẹ́ kójú mi ń ṣe torí wọ́n ní àdáṣe ní wọn mọ ìbà kì í wọn mọ nìyàn. tọmọdé bá júbà ilẹ̀ ó di dandan kó tẹ̀lẹ̀ làtẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. mo ti wá júbà ẹ jẹ́ ojú mi ń ṣe ìbà ni mojú kí n tó kọrin. ọjọ́ ńlá ni ọjọ́ ìbí jẹ́, ọjọ́ ńlá ni ọjọ́ tí a bí ni, ọjọ́ mélòó gbàgbé ni. ìyá àti bàbá tán bímọ wọn ò lè sọ ohun tọ́mọ máa jẹ́ láyé. ọpẹ́ ni fún Olódùmarè o. Dr. Mikael Jamiu Adékúnlé Alábẹ̀fẹ́ tiwa ni mò ń ké sí. ọpẹ́ ni fún Olódùmarè ó ti di nǹkan rere. Àbẹ̀fẹ́ tí ń kọjá lọ ní gbàgede tí gbogbo ọmọbìnrin ń bẹjú. Àbẹ̀fẹ́ ń wẹ̀ lódò gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ. wọ́n ń pé tèmi ni o mú tèmi ni o gbà. àní bẹ́lẹ̀ yìí ò bá jọ́kọ̀ ẹni a sì jálè ẹni. bàbá Ahmad Adéníyì ọkọ Zainab Abíọ́dún tí Olódùmarè dá lọ́lá. happy birthday to you, long life and prosperity, long may you live to reign ni o. tó o bá ń gbọ́ mi ayáre olóríire ni Abíọ́dún ló ní kí n bóun dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó tún jẹ́ kó o ṣàmọ́dún. èní tó jẹ́ 3rd of March 33 ní ọjọ́ ìbí rẹ, mo bá ẹ dúpẹ́ fún Olódùmarè ọba. àánú lórí gbà o, kò ń ṣe mímọ̀ ṣe ẹ máa jó kó máa yọ̀. èní 3rd of March ní ọjọ́ ìbí rẹ, ọjọ́ náà ní ọjọ́ tí a bí akọrin ẹlẹ́fẹ̀ àgbáyé ni alfagrandpa Olúwajùwọ́n lọ. ó pàpà rí bẹ́ẹ̀dẹ̀ mètì ẹ máa jó kẹ máa yọ̀. ayáre Zainab Abíọ́dún t'Olódùmarè dá lọ́lá ó ní kí n má fàkókò ṣòfò rárá wípé kí n lọ sí Ìwó Olódò ọba nílé Odídẹrẹ́, pé níbẹ̀ ni ọkọ òun ti wá, pé kí n bóun kì í ní kì í yanu gẹ́gẹ́ bí òun ti máa ń kì í torí rẹ̀ má fi ń wú. Àbẹ̀fẹ́ ó di dandan kí n kì ẹ́ bí ológun ẹrú, kí n kì ẹ́ bó ológun ìwẹ̀fà. ó ti yá ẹ bá mi lọ ká lọ sílé Odídẹrẹ́. Ìwó Olódò ọba ọmọ atẹ́nígbọ́lá, ọmọ atẹ́ní kí n tó máa re. Ìwó Olódò ọba ọmọ atẹ́nígbọ́lá, atẹ́ní kí n tó máa re. Ìwó tí Odídẹrẹ́ pè tẹ́nu ẹ̀ka kò roboto, Odídẹrẹ́ ò jẹ́ mọ bí Ìwó gbégbà lọ. àgbéniyín ọmọ olóòlà tí ń sá kẹ́kẹ́, ọmọ làgbé ọmọ olóòlà tí ń bàbàjà. àgbé ni wọ́n ọmọ olóòlà tí ń wakọ̀ àgbé dìdì ṣẹnu abẹ dìdì ṣe jẹ́jẹ́jẹ́, ọmọ olóòlà tí ń fẹ̀jẹ̀wẹ̀. èrò dèmí àgbé tó bá ti dódò ọba kò yá dúró, ojú oró wọn ìjẹsẹ̀ yẹ ó tó mi nílé yín. ìrù ọ̀kẹ́rẹ́ kò jẹ́ omi ọba ó tòrò, omi ọba ò bá tòrò kí n rí òun mú bọba, kí n rí òun mú bọ̀sùn, kí n rí òun mú bàjagun. òòṣà méjèèjì Ìwó wọn kì í jẹyán bẹ́ẹ̀ ni wọn kì í jìkọ. bí alẹ́ bá lẹ́ ogun ni wọ́n ń tọrọ lọ́wọ́ ọba. àgbé ni wọn kì í gbowó ilà lọ́wọ́ ẹ̀yìn, ẹni bá gbowó ilà lọ́wọ́ ẹ̀yìn tẹ̀gẹ̀dẹ̀ làbí abẹ́ wọn lọ́wọ́. agbó nìyí ọmọ olè lótù, ọmọ alérò abẹ ọlọ́tún Oníkòyí lẹ jẹ́ ẹrù ọ̀fọ̀. Ìwó tí ò bá ń ṣe onípínlẹ̀ yóò sì máa pẹran. Ìwó ọmọ káwó ṣòro, ọmọ akábìṣọ̀rọ̀. Ìwó tí ò nílẹ̀kùn ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń delé nílé bàbá wọn. bí ẹ fẹ́ kí n kì yín ní kì í yanu ni. àgbéniyín ọmọ dákódákó, wọn lọmọ dábòdábò ọmọ dádọdádò. ẹ̀yin lọmọ ògbókó ńlá renú ìgbẹ́ lọ rèé dá nílé àwọn bàbá yín. Ìwó tí ò bá ṣonípínlẹ̀ yóò sì máa pẹran. àgbéniyín o ọmọ atẹ́nígbọ́lá, ẹ̀yin làgbé akáwóṣòwò. Ìwó ọmọ akábìṣọ̀rọ̀. Ìwó ẹ má bà Ìwó jẹ́ o. Ìwó ẹ má bà Ìwó jẹ́ o. Dr. Jamiu Abefe ó ti ṣọdún eléyìí náà, wàá ṣèmí nígbànígbà. ọdọọdún ní sápó ń rúwé, gbẹ̀ngbẹ̀ léwé àgbààgbà. ó wá ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Olódùmarè. bá mi tọ́jú aya rẹ̀, aya dáadáa, aya olóríire ni Zainab
Abíọ́dún Mahama. ìbámọ̀ o tán bá pé ta lẹni tó kọrin ewì yìí sétí aráyé, ẹ wí fún wọn pé mi ni alfagrandpa yín náà ni. èmi ni akọni ọkùnrin ogun, elefe eléwì àgbáyé ni. olúwa jù wọ́n lọ, ọmọ wọn nílé Àwórì, ọmọ aládómù. mi lọmọjọmọ òṣórí kẹ̀kẹ́ joyè ládó, ọmọ onígbò wúmùwúmù, ọmọ onígbò ariwo. èmi lọmọ ibú owó sùn fóòrùn là.